Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti wò mí olólùfẹ́ Ìfẹ́olúwa. Ṣé dáadáa ní ṣàlàáfíà ni mo bá yín? Ẹ ti mọ̀ pé tí bá ti yọ báyìí mo fẹ́ wá gbé yín débẹ̀ lórí fíìmù tó ń trend lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ mọ̀ pé ní ọjọ́ mélòó sẹ́yìn mo sọ fún yín pé Olomo kan máa jáde ní àná. So ó ti jáde báyìí, mi ò mọ̀ ṣẹ́ ti lọ wé, èmi ti wò ó. Fún èyí tẹ́ ì tí wò ó, jẹ́ summarize mo tó ṣẹlẹ̀ ń bẹ̀ fún yín. Ẹ mọ̀ pé mo sọ pé Wumitoriolatv very protective nípa ọmọ ìkó fọmọ ìṣeré ẹ̀ ní fọwọ́ kan, ẹ bá máa fọwọ́ kan, máa sanitize ọwọ́ yẹn, máa fọwọ́ yín. Oúnjẹ tó lè gbé lọ fọmọ ẹ̀gbọ́n ní skul gan, ó lè gbé jẹ bí márùn kó gbé lọ fọmọ yẹn nínú skul. Bó ṣe rí nìyẹn, kò fi ọmọ ìṣeré rárá àti rárá. Aṣáwa létà wá rí nínú the end pé kò ṣe pé bí òun náà láti lè wà very overprotective nípa ọmọ ẹ̀kọ́ tó ti ṣe sẹ́yìn ni. Wumitoriolatv ti marry tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú first marriage ó bímọ ọkùnrin, ó dẹ̀ máa ń drop ọmọ yẹn sí ọ̀dọ̀ neighbor á lọ bí iṣẹ́, bọ̀ ọkọ ẹ̀ wá against iṣẹ́ tó ń ṣe. Ọjọ́ kan tó drop ọmọ ẹ̀ sílẹ̀ fún neighbor, tí neighbor ṣe gbọ́mọ sílẹ̀ tó yẹ ní kóhun tajà báyìí, tọmọ ṣe rìn lọ nìyẹn, ọgbà tó máa fi ọmọ ti jábọ́ sínú sókèwé, tọmọ ṣe kú ni. Ọkọ àárọ̀ ìyẹn tó kọ́kọ́ fẹ́ ìyẹn wá divorce, ó náà wọ́n ṣe mọ́ kó máa lọ. Ìgbà yẹn ló fi wá marry bọ̀bọ̀ tó fẹ́ ní ìsìn tó fi wá bímọ, ló fi wá òpè àpé bóyá torí pé òun ò protect ọmọ yẹn tó, torí ẹ̀ ni ọmọ yẹn ṣe bọ́ sínú sọ́kọ̀wé, pé òun ò kí ẹ̀ fún ọmọ yẹn báyìí. So aṣáwárí ọkọ ṣàbínú gbà pé ẹni small ti báyìí ọmọ yẹn kò fi ṣeré, grandma gan ò lè gbọ́mọ, ọmọ ò lè lọ lúdé, tí grandma bá fẹ́ gbọ́mọ máa bèèrè pé ṣé nọ́ọ̀sì wọn àlè sọkọ ò pé ìwà yìí ti jọ ìwà bíi wèrè, tọkọ ṣe ní pé òun ò ṣe mọ́ nìyẹn. Cause Wumitoriolatv ó lo overdose fún ọmọ débi pé ọmọ yẹn land sí hospital. Pàṣẹkọ divorce tó ní òun ò ṣe mọ́ pé kó ní kálukú máa lọ tiẹ̀. Ó request fún custody ọmọ ẹ̀dẹ̀ tí mo náà ọkọ ló máa gbọ́mọ fún based on pé ọmọ gan ó sọ nípa ọmọ gan ò ní lọ school, home schooling lọ́mọ ń ṣe nílé. So gbogbo àwọn ìyẹn lọ́kọ́ wò ní court débi pé wọ́n gbé custody ọmọ wọn gbé fún ọkọ. But later Wumitoriolatv padà yàwé nínú fíìmù yẹn, ó dẹ̀ dùn mí fún, a lè blame ẹ̀, ó nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ ni, but ó ti wà so obsessed pẹ̀lú ọmọ yẹn, kò ṣẹ̀bi ẹ̀ náà. Àní pé kẹ́ má nífẹ̀ẹ́ àwọn ọmọ yín, bọ̀ ìwọ̀ntúnwọ̀nsì ni ẹ fà àwọn ọmọ yín lẹ́kọ̀ọ́ ṣeré, ẹjọ́ kọ́ ṣe tiwọn, kò ṣe gbogbo ẹ̀ náà lẹ́wọ̀n máa decide fún wọn, cause ọmọ yìí kò náà rẹ̀ kò ní ọ̀tá, ilé ló máa wà 24/7. School tó lọ náà tó ní issue, ìyá ni pé kò lọ school mọ̀ kó wọ́n máa school nílé, so ọmọ yẹn ò rí lè explore báyìí. Ẹ wò ẹ má jẹ́ sọ gbogbo story yẹn fún yín, ẹ lọ sórí YouTube kẹ́ lọ wo Olomo kan lórí Wumitoriolatv TV. Tó bá dẹ̀ ṣe jẹ́ àtúpàdé lọ́jọ́, ó dàbọ̀.